ṣe fún wa tẹ bá rí ìdí appreciate nǹkan tá a mú wá sójú wọn lórí pé ẹ máa bá wa like post kẹ̀dẹ̀ máa bá wa share ẹ jẹ́ gbogbo àwọn ọmọ èsì ẹ àwọn ọmọ Kwara àti gbogbo àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ kí wọ́n lè máa jàǹfààní ètò yìí ẹ bá wa like ẹ kẹ́ bá wa share ẹ bá wa share ẹ kẹ́ máa wò lásán torí tí yín náà la fi wá láti yàn níyàn tá a ti wá sí program yìí torí pé nífẹ̀ẹ́ sí nǹkan tá a ṣe ló yẹ ká wá sí ibi lọ́jọ́ tó ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ bá wa share ẹ bá a ṣe ẹ̀jẹ̀ káwọn èèyàn mọ̀ ọmọ ọ̀gá tó ń ṣẹlẹ̀ níbi bí lọ́jọ́ tí o kàdé ṣe bẹ́ẹ̀ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ lẹ́yìn náà ṣe ń ran iléeṣẹ́ wa lọ́wọ́ Ọlọ́run máa ràn yín náà lọ́wọ́ Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè gbogbo nǹkan tí yóò máa dùn yín nínú Ọlọ́run máa ṣe fún yín. ẹ ṣe gan gbogbo ẹni tẹ́ ń like ẹ̀ gbogbo ẹni tẹ́ ń wò wá tẹ́ ń share ẹ̀ owó tẹ́ fi ra data Ọlọ́run ò ní jẹ́ kó tán lọ́wọ́ yín Ọlọ́run máa pèsè fún yín gbogbo ọ̀nà yín tó bá ti dí ọ̀nà yín yóò máa là lágbára Ọlọ́run ẹ ṣe gan ni. àwọn eégún ẹlẹ́wẹ̀ àwọn ìjáde báyìí kò sí kékeré eégún kò sí àgbẹ̀ eégún ẹ ti mú báyìí. àti
àti gbogbo àwọn ìkànnì wa àti ẹ̀kọ́ ọdún o nínú ọdún náà láti tún ṣọdún níbi bí báyìí gbogbo ẹ̀yin Christian àti pé ẹ̀kọ́ ọdún Kérésìmesì a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé o nínú ọlá òun àlàáfíà ẹ̀jọ̀ ẹ bá wá ṣe fídíò yìí ẹ jẹ́ kó kan àwọn ọmọ èsì ẹ̀ka àkiri gbogbo àgbáyé ẹ jẹ́ kó kàn wọ́n lára àti àwọn olólùfẹ́ ilẹ̀ Yorùbá àṣẹ àwọn aṣáájú ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká máa láìpẹ́ ìpàdé ṣe é ṣe bẹ́ẹ̀ yóò dára fún wa o. ṣe rí pé nǹkan kan èmi gan bí bá ṣe fọ́lá gbogbo gbá kámẹ́rà mú ni èmi gan sì kó ń ṣe bíbí pé kí n máa jó ni. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò wá lọ́wọ́ náà yín náà ti máa jó ẹ̀ tí bó ṣe ń já lọ́lọ́lọ́lọ́ tí gbogbo ẹ̀ ń dùn. ẹ ti rí báyìí ṣe ti rí pé àwọn obìnrin nìkan bá náà lè jù sí kárí pé àwọn eégún kan náà àti ẹ̀kọ́ ń jù sí ẹ̀ wọ́n ṣe ń jù sí tí mo fẹ́ sọ ẹ̀ tí mo fẹ́ sọ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́. ṣé ti bó ṣe ń sọ wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ máa bá wa like ẹ máa bá wa share torí tí yín náà la fi wà ń bí.